èmi Abíọ́dún Ọmọláwuyì mo tún fi àsìkò yìí mo fi ń kí gbogbo yín pátápátá wípé ẹ kú ọjọ́ méjì ẹ kú ọjọ́ mẹ́ta o. ọ̀dẹ̀ òdùn bí ìwé tá à ń kà lọ́wọ́ òní ìwé tí àkọlé rẹ̀ ń jẹ́ Ẹ̀san. Ibo la bá ìwé náà dé? Níbi tá a bá dé wọ́n ti kó ẹrù Móròmú bọ̀, wọ́n ti kó lọ sí ọ̀dọ̀ Títílayọ̀. wọ́n ní ọ̀dọ̀ Títílayọ̀ òní Móròmú bọ̀ òní yóò máa gbé títí tí ara Oyèdòkun yóò fi yá dáadáa. Títílayọ̀ sì rèé ó ti gba Móròmú bọ̀, ó gbà á ní tọwọ́ tẹsẹ̀. ṣé kìí ṣe wípé Títílayọ̀ ó fẹ̀jẹ̀ sínú ó tutọ́ funfun jáde ní báyìí? Ibi tá a bá dénú, ibi tá a sì ti máa tẹ̀síwájú náà nù. Ṣùgbọ́n kí n tó máa tẹ̀síwájú, bẹ́yìn ò bá ti subscribe sí YouTube channel mi, mo bẹ̀ yín lórúkọ Ọlọ́run Olódùmarè, ẹ bá mi subscribe báyìí, nítorí wípé kú iṣẹ́ ni mo rí iṣẹ́ yá. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ti subscribe pátápátá lágbára Ọlọ́run Olódùmarè. Àní sọ ara wa o. Ẹ wá nǹkan fìdílé, ẹ kí sáwọn aládùúgbò yín kẹ́ ẹ máa bá mi ká lọ. Títílayọ̀ dáná, ó sì ṣe ọbẹ̀ tó dáa lálẹ́ ọjọ́ náà. Lẹ́yìn tí wọ́n jẹun alẹ́ tán, òní Títílayọ̀ ló fi ọ̀rọ̀ wá Móròmú bọ̀ lẹ́nu wò. Òtítọ́ òní Títílayọ̀ rẹwà lóbìnrin. Síbẹ̀ ẹwà Móròmú bọ̀ ó tún na Títílayọ̀ pa pátápátá. Àti ìgbà tí Móròmú bọ̀ sì ti dé, òní Títílayọ̀ fúnra rẹ̀ ló ti ń wò pé ibo òní eléyìí ló tún ti rí ẹwà tirẹ̀. Móròmú bọ̀ ti fi ẹ̀yìn lélẹ̀ lórí ibùsùn ní tirẹ̀. Ó mú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀, ó sì ń yẹ nǹkan wò lórí ìtàkùn ayélujára. Títílayọ̀ bẹ̀rẹ̀ sí ní fi ẹ̀gbẹ́ ojú wò ó. Ó ní o ò tilẹ̀ sọ orúkọ ara rẹ fún mi. Móròmú bọ̀ ní má bínú, Móròmú bọ̀ Owóyẹmí òun ni mò ń jẹ́. Títílayọ̀ náà dáhùn ó ní Títílayọ̀ Oyèdòkun òun lorúkọ mi. Móròmú bọ̀ wojú Títílayọ̀, ó dákẹ́ lọ díẹ̀, ó ní Títílayọ̀ Oyèdòkun, bẹ́ẹ̀ ni, ṣé kò sí nǹkan? Kò sí nǹkan kan. Móròmú bọ̀ tó gbájúmọ́ ohun tó ń ṣe lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀. Títílayọ̀ ní wọ́n ní àgùnbánirọ̀ ní ìwọ náà. Bẹ́ẹ̀ ni. Ilé ìwé wo òun ló ti ṣe tán? Móròmú bọ̀ ní ilé ìwé gíga ti ìlú Ìbàdàn òun ni mo ti ṣe tán. Títílayọ̀ ní ilé ìwé gíga ti ìlú Ìlọrin òun ni èmi ti ṣe tán ní tèmi. Móròmú bọ̀ dáhùn ó ní mo ní àwọn ọ̀rẹ́ tó pọ̀ tí wọ́n parí ní ilé ìwé gíga ti ìlú Ìlọrin. Títílayọ̀ ní ṣé lótìtọ́? Bẹ́ẹ̀ ni. Báwo ló ṣe wá jẹ́ sí Oyèdòkun ọjàre? Móròmú bọ̀ kọ́kọ́ dákẹ́ lọ díẹ̀ kó tó fèsì pé ọ̀rẹ́ òun lèmi àti Oyèdòkun. Títílayọ̀ ní àfi kí ẹ yá jẹ́ ọ̀rẹ́ o. Móròmú bọ̀ rọra wojú Títílayọ̀, ó rántí pé Oyèdòkun sọ fún òun ní ilé ìwòsàn pé òun ti ṣẹ́ òun lẹ́ẹ̀kan. Ó ro èjì pọ̀ mẹ́ta, ó sì rò ó pé ó ní láti jẹ́ wípé nǹkan kan ti ṣẹlẹ̀ láàrin Oyèdòkun àti Títílayọ̀. Ó rò pé òun ní láti ṣọ́ra gidigidi fún Títílayọ̀ ọ̀hún. Ara Oyèdòkun ti balẹ̀ dáadáa. Ó jókòó fẹ̀yìntì sí orí ibùsùn ní ilé ìwòsàn. Títílayọ̀ jókòó tì í lórí ibùsùn. Adéoyè, Mákindé àti Móròmú bọ̀ náà jókòó sí orí àga gbọọrọ kan tó wà lẹ́gbẹ̀ẹ́ ibùsùn náà. Adéoyè ní okú yíyọ Ọlọ́run Oyèdòkun. Ajá tó relé ẹkùn tó bọ̀, ó tọ́ ká kí ikú ewu. Dókítà ní ọ̀la òní wọn yóò fi ọ́ sílẹ̀ kí o máa lọ sílé. Oyèdòkun ní bẹ́ẹ̀ ni. Adéoyè ní ọ̀rọ̀ wa tọ́pẹ́. Títílayọ̀ ní adúpẹ́ pé kò la ẹ̀mí lọ. Ṣé ibi tí ìṣúra ẹni bá wà òní ọkàn ẹni máa ń wà? Oyèdòkun kọjú sí Móròmú bọ̀, ó ní o ṣeun Móròmú bọ̀, o kú ìtọ́jú mi. Má bínú pé mo ní láti mú ọ la gbogbo ìnira yìí kọjá. Móròmú bọ̀ rẹ́rìn músẹ́, ó fi ọwọ́ ra ẹsẹ̀ Oyèdòkun, ó ní kí ló ń dúpẹ́ lọ́wọ́ mi fún? Bí wọn ò bá lè ṣe èyí fún ọ, ta ni kí n wá ṣe é fún? Inú bí Títílayọ̀, ó wo Móròmú bọ̀ ní ìwòkuwò, ó ní èwo ni àbòsí tí Oyèdòkun ń ṣe? Ṣé Móròmú bọ̀ nìkan ló tọ́jú ẹ ni? Àbí a ò ti máa tọ́jú ẹ kí Móròmú bọ̀ ọ̀hún tó dé? Títílayọ̀ káwọ́ máa yà láti fi ìbínú hàn. Oyèdòkun fi ọwọ́ lé léjìká, ó ní ọ̀wù kò le tó bẹ́ẹ̀. Kí ló dé tí ò jẹ́ kí ẹlẹ́ẹ̀dẹ́gbẹ̀ẹ́dẹ́ tí o fi ní ẹ̀ẹ́dẹ́gbẹ̀rin? Bí ó bá jẹ́ wípé ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta ló fẹ́ pè ńkọ́? Ṣé mo wá lè fárí apá kan kí n dá apá kan sí ni? Gbogbo yín náà òní wọn ò kúkú kí tẹ́lẹ̀. Ta ni ọpẹ́ ò tọ́ sí nínú gbogbo yín? Gbogbo yín pátá náà òun lẹ ṣe gudugudu méje àti yàyà mẹ́fà. Ọpẹ́ olóore àdánidátán.
ẹni tá a ṣe lóore ẹgbẹ̀fà tí kò dúpẹ́ onítọ̀hún ó bẹ́gi dínà ìgbèje ni. Adéoyè ní kí ló ń dúpẹ́ fún gan-an? Ọlọ́run tó dá wa ti ara wa ó dá wa kí a lè ṣe ara wa lóore náà ni. Ènìyàn láṣọ ènìyàn. Bí a bá kọ̀ tí a ò ṣe ìtọ́jú Oyèdòkun, Ọlọ́run yóò sì gbé ẹlòmíràn dìde láti ṣe ìrànwọ́ fún ọ. Inú títí tí Láyọ̀ ń bí yìí kò ní ìtumọ̀ rárá. Bí o bá ní kí Oyèdòkun máa dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tó ṣùgbà rẹ̀ láti ìgbà tí ọ̀rọ̀ náà ti ṣẹlẹ̀, ilé ènìyàn mélòó òun ló fẹ́ ti dúpẹ́? Tí a ó fi parí àgùnbánirọ̀ wa kò ní lè dúpẹ́ tán. Ẹni tó wá sóore tó ń retí ọpẹ́, onítọ̀hún ò sóore kankan, ṣe kárí mi lásán ló ṣe. Kí ló tilẹ̀ fẹ́ máa bínú fún? Ṣe bí ikú rẹ̀ náà ni Oyèdòkun kú lọ. Títílayọ̀ wojú Morómúbọ̀. Morómúbọ̀ wo ọ̀nà ọ̀dọ̀ rẹ̀ rárá. Títílayọ̀ wo Adéoyè ní ìwòkuwò. Adéoyè ṣe bí ẹni pé òun ò rí rárá. Ṣe bí ẹni tó bá wojú ìyàwó òun ni yóò mọ̀ wípé ó ń bínú. Morómúbọ̀ ní ẹ má jẹ́ kí ọ̀rọ̀ yìí kí ó mú ìjà lọ́wọ́ rárá. Gbogbo ẹni tó pẹ́ bá tọ́ sí ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ wọn nítorí àbínitúbini, nítorí àbèrè tún béèrè. Adéoyè ní ìwọ máa wòye ní tìrẹ jàre Morómúbọ̀. Àlà òní yóò fokò ọ̀lẹ hàn. Èmi mọ̀ pé àjà ló lẹ́rù, irọ́ ni pẹpẹ ń pa. Ọwọ́ ẹni tó lòrùka òun lòrùka yóò gbé gbẹ̀yìn bí ò bá ti fi òrùka náà tọrẹ. Mákindé ní ẹ wò ó, ẹ kúrò nídìí ìdò, eré ọmọdé ni. Ọpẹ́ ni kí ẹ jẹ́ kí a máa dá pé kò la ẹ̀mí lọ. Ilẹ̀kùn yàrá tí wọ́n wà sípìrí, àwọn ọlọ́pàá méjì kan sì wọlé pẹ̀lú dókítà. Ọ̀kan nínú àwọn ọlọ́pàá náà ní orúkọ tèmi ni Rótìmí Àsàfá. Èmi ni mo wà nídìí ìwádìí àwọn tó wá ṣe ìkọlù sí yín. Oyèdòkun ní ẹ káàbọ̀. Ẹ ṣeun ọ̀gbẹ́ni Oyèdòkun. Báwo ni ara yín báyìí? Oyèdòkun ní ọ̀rọ̀ ẹni tí a bá lọ́rùn ọ̀pẹ̀ ó ti kọjá pé sára le àbí kò le. Ara mi ti balẹ̀ dáadáa báyìí. Àdúpẹ́, a ní àwọn ìbéèrè kan láti béèrè lọ́wọ́ yín ọ̀gbẹ́ni Oyèdòkun. Oyèdòkun ní ẹbí mi, èyí tí mo bá ní ìdáhùn sí n ó dáhùn rẹ̀. Ọlọ́pàá náà ní ǹjẹ́ ẹ lè dá ẹnikẹ́ni mọ̀ nínú àwọn tó ṣe ìkọlù náà bí ẹ bá rí wọn? N ò rò bẹ́ẹ̀ o. Ìdí ni pé inú òkùnkùn biribiri oníṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀. N ò sì rójú ẹnì kankan nínú wọn. Ọlọ́pàá náà ní ṣùgbọ́n ohun tí a gbọ́ ni pé ẹ ṣá ọ̀kan lára wọn ní àdá ẹ sì yìnbọn fún ọ̀kan. Oyèdòkun ní Adéoyè mọ̀ pé wọ́n fẹ́ kó bọ́wọ́bọ́wọ́ bọ Oyèdòkun lọ́wọ́ ni. Ẹsẹ̀kẹsẹ̀ òun ló pa ọ̀rọ̀ náà mọ́ Oyèdòkun lẹ́nu. Sí ọmọ ìgboro gidi òun kúkú ni ní tirẹ̀. Ó mọ àwọn agbófinró àti ìwà tí wọ́n lè wù bí ẹni mọ ìlà ọwọ́ ni. Adéoyè ní ta ló sọ fún yín pé Oyèdòkun yìnbọn fún ọ̀kan nínú wọn? Ṣé Oyèdòkun jẹ́ ọlọ́pàá àbí fìjìláńtẹ́ tó fi ní ìbọn tí yóò yìn fún ẹnì kankan? Oyèdòkun á ní ìbọn lọ́wọ́, wọn á wá lóore ọ̀fẹ́ láti fi ìbọn kọ́ nílà bí alábẹ́ òru báyìí. Àdá òní Oyèdòkun sá ọ̀kan nínú wọn o, kì í ṣe ìbọn rárá. Ọ̀gbẹ́ni Rótìmí Àsàfá ní ṣé wọn a máa gba ẹnu olókùnrùn mú ogun ni? Ọ̀gbẹ́ni Oyèdòkun òun ni mò ń bá wí. Nítorí náà àwọn ni kí ẹ jẹ́ kí wọ́n dáhùn ìbéèrè mi. Ẹsẹ̀kẹsẹ̀ òun ló yé Oyèdòkun náà pé bí òun ò bá ṣọ́ra èkúrú lè tẹ̀yìn ní fàǹfà. Oyèdòkun ní n ò yìnbọn fún ẹnikẹ́ni, àdá òun ni mo lò. Ẹni tí mo sá ní àdá náà ó sì gbé ọgbẹ́ àdá náà sá lọ. Ọlọ́pàá náà ní ṣùgbọ́n ohun tí a gbọ́ ni pé ọwọ́ ẹni tí ẹ sá ní àdá náà òun ni ìbọn náà ti jábọ́. Ìbọn náà ni ẹ sì mú tí ẹ yìn lu àwọn ènìyàn náà. A sì gbàgbọ́ pé bẹ́ẹ̀ lọ̀rọ̀ náà rí. Inú bí Adéoyè ó ní ẹ pẹ̀lẹ́ o bàbá ìgbàgbọ́. Ẹni ọ̀rọ̀ sojú rẹ̀ ó ní tínrín ní gbogbo ara ejò rí. Ẹ̀yin ní bí ejò bá gbé nǹkan mì a máa tóbi níbìkan ju ibìkan lọ. Ṣé ó sọ fún yín wípé ejò tí òun rí ó gbé nǹkan mì ni? Ó fi hàn pé ẹ ò mọ iṣẹ́ yín níṣẹ́. Ẹ ò ṣe ìwádìí ọ̀rọ̀, ẹ̀ ń gbàgbọ́ nínú ọ̀rọ̀ wáníwání. Adéoyè pòṣé. Inú bí ọkùnrin ọlọ́pàá náà ó ní ẹ jẹ́ kí kó wá kí ó fi ọwọ́ sí ibi tí ọwọ́ ń gbé o. Ẹni tí mo bá bi léèrè ọ̀rọ̀ nìkan òun ni kó dáhùn. Bí bẹ́ẹ̀ kọ́. Adéoyè dìde mọ́ ọlọ́pàá náà ó ní bí bẹ́ẹ̀ kọ́ kí ni? Ẹ ó lọ tì mí mọ́lé àbí? Bí ẹ ò bá mọṣẹ́ yín ṣe ẹ jẹ́ lọ dá aṣọ ìjọba padà fún wọn kí ẹ lọ máa dá oko. Inú ọlọ́pàá náà túbọ̀ ru sí i. Ó súnmọ́ Adéoyè láti gbá a létí. Adéoyè náà súnmọ́. Ẹsẹ̀kẹsẹ̀ òní dókítà ra ọlọ́pàá náà mú tí Mákindé náà sì ń fa Adéoyè sẹ́yìn. Dókítà sì ń pẹ̀tù sí àwọn méjèèjì nínú. Lẹ́yìn ìṣẹ́jú díẹ̀ ọlọ́pàá náà kọjú sí Oyèdòkun ní bí ara yín bá ti yá ẹ ní ẹjọ́ láti jẹ́ lọ́dọ̀ wa nítorí pé
ẹni tí ẹ yìnbọn fún àti ẹni tí ẹ sá ní àdá kì í ṣe olè, bẹ́ẹ̀ ni wọn kì í ṣe afipábánilòpọ̀ gẹ́gẹ́ bí ẹ ti rò ó mẹ́jọ́. Àwọn náà wá ṣe ìrànwọ́ fún yín lọ́jọ́ náà ni. Àyà Oyèdòkun àti àwọn tó kù láàgàràgà. Ọlọ́pàá náà wojú Adéoyè pẹ̀lú ìbínú. Ó yọ ìgò ojú rẹ̀ ní ibi àyà aṣọ tó fi kọ́, ó sì dé sójú. Lẹ́yìn náà òun ló dúpẹ́ lọ́wọ́ dókítà tó sì jáde lọ pẹ̀lú èkejì rẹ̀. Dókítà náà sì jáde tẹ̀lé wọn. Adéoyè wojú Oyèdòkun ó ní wàhálà ti wà o Oyèdòkun. Àwọn alágbára ìlú yìí wọ́n tó ti gbèsè wọn dé. Ọmọ ọ̀kan lára wọn ó wà nínú àwọn tó fara káásá. Ẹ̀wọ̀n òun ló ń kan ilẹ̀kùn gbàngbàn yìí. Báyìí òun ni orí kẹta ìwé ìtàn Ẹ̀san òun ló parí. Orí kẹrin òun la ó ti máa tẹ̀síwájú báyìí. Àkọlé wo ló ń bẹ ń bẹ? Ojú ọlọ́mọ ò tó o. Ojú ọlọ́mọ ò tó o. Ẹ máa bá mi ká lọ. Títílayọ̀ lọ ra ṣúgà nítòsí ibi tí wọ́n ń gbé. Ó ti ra ṣúgà náà tán. Ó ń padà bọ̀ ló pàdé Fọlákẹ́. Àwọn méjèèjì kí ara wọn dáadáa. Fọlákẹ́ ní ibo ló ti ń bọ̀ Títílayọ̀? Títílayọ̀ dáhùn ó ní mo lọ ra ṣúgà tí a ó fi mu tíì lówùúrọ̀ ọ̀la ni. Ìyẹn dáa bẹ́ẹ̀, ó sì kú ìtọ́jú Oyèdòkun àti ìyàwó rẹ̀. Títílayọ̀ ní ìyàwó Oyèdòkun. Bẹ́ẹ̀ ni. Títílayọ̀ fi ọwọ́ dá ìdí. Ó dákẹ́ lọ díẹ̀, ó ní jọ̀ọ́ ta ni ìyàwó Oyèdòkun tí ò ń wí? Ó tún ṣẹ̀ṣẹ̀ ń bi mí ni. Mo ró múbọ̀ ni mò ń wí. Mo ró múbọ̀ èwo? Mo ró múbọ̀ èyí tí ẹjọ́ ń gbé náà ni. Títílayọ̀ fi ọwọ́ sí ẹnu bíi pé ó ń ro nǹkan kan. Fọlákẹ́ ní ṣé kò sí nǹkan o? Títílayọ̀ rẹ́rìn-ín ìyàngì ó ní kò sí nǹkan kan. Mo rò pé mo ró múbọ̀ míì ló ń sọ ni. Rárá o, mo ró múbọ̀ tí ẹjọ́ ń gbé náà ni mò ń wí. Àbí ìwọ mọ̀ wípé òun ni àfẹ́sọ́nà Oyèdòkun ni? Títílayọ̀ rẹ́rìn-ín ó ní n ò ṣe ní mọ̀, mo mọ̀ dáadáa. Mo wò náà pé kò ṣeé ṣe kí o má mọ̀. Ẹ sì tún kú ìmúra àlejò Oyèdòkun. Wọ́n ní ọ̀la ni wọn ò dá sílẹ̀ tí yóò máa bọ̀ nílé. Títílayọ̀ tún rẹ́rìn-ín ìyàngì ó ní wọ́n sọ bẹ́ẹ̀. Adúpẹ́ fún Olódùmarè. Wò ó jẹ́ kí n máa lọ. Mò ń dáná lọ́wọ́ ni, mo kàn ní kí n sáré ra omi mímu. Mò ń bọ̀. Fọlákẹ́ kúrò ní iwájú rẹ̀. Títílayọ̀ sì ń wò ó lọ bó ti ń lọ. Títílayọ̀ pa ẹsẹ̀ dà títí tí kò fi rí Fọlákẹ́ mọ́. Lẹ́yìn tí Fọlákẹ́ lọ tán, Títílayọ̀ fi ọwọ́ àlàáfíà dá ìdí. Ó fi ọwọ́ ọ̀tún sí ẹnu. Ó wojú ọ̀run lọ sàkún. Ó ní bí ó bá lè jẹ́ bẹ́ẹ̀ ní tòótọ́, àwọn méjèèjì wọn yóò rí mi wò bí ìran. A jẹ́ pé ọmọdé wọn ti dẹ́tẹ̀, ó kù àti dá inú igbó gbé. Ikú nìkan òun ló sì lè gba aṣọ lára ewúrẹ́. Láì kú ẹ̀kìrì, kò sí bàbá ẹni tí yóò fi awọ rẹ̀ ṣègbẹ̀du. Ojú ayé mi kọ́ òní obìnrin mìíràn yóò ti fẹ́ Oyèdòkun. Títílayọ̀ forí lé ọ̀nà ilé, ó sì ń rìn lọ kánmọ́kánmọ́. Bí Títílayọ̀ ti dé iwájú ilé Adéoyè, òun ló dúró sí i. Ó rò pé bóyá kí òun lọ fi ọgbọ́n wádìí kúlẹ̀kúlẹ̀ ọ̀rọ̀ náà lẹ́nu Adéoyè. Ẹsẹ̀kẹsẹ̀ òun ló tó èrò rẹ̀ pa pé Adéoyè dinú. Ohun tó bá fẹ́ kí ènìyàn mọ̀ nìkan òun ènìyàn lè mọ̀. Níwọ̀n ìgbà tí kò sì ti sọ fún òun láti ìbẹ̀rẹ̀ pé àfẹ́sọ́nà Oyèdòkun òní mo ro mú bọ̀, kì í ṣe àkókò yìí òní yóò ṣẹ̀ṣẹ̀ wá sọ fún òun. Bí ènìyàn tilẹ̀ ń gbé inú ikùn Adéoyè kò lè rí inú rẹ̀ rárá. Títílayọ̀ kọjú sí ọ̀nà ilé rẹ̀, ó sì ń lọ kánmọ́kánmọ́. Títílayọ̀ ní Bùkọ́lá òní wọn ò lọ bá. Mo mọ̀ pé kò sí tí yóò ṣókùnkùn sí nínú ọ̀rọ̀ náà. Aṣọ léèsì tó luhò bí ajere òní wọ́n sì kú fi jó lẹ́nu ní kékeré. Kò ní àṣírí bó ti wù kó kéré tó. Wọn ò gbọ́ kúlẹ̀kúlẹ̀ ọ̀rọ̀ náà lẹ́nu rẹ̀. Aago 10 alẹ́ ti lù. Moromúbọ̀ fi ẹ̀yìn lélẹ̀ lórí ibùsùn rẹ̀. Ó fi ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀ sí ẹ̀gbẹ́ ibùsùn rẹ̀. Ó mú ìwé pélébé kan báyìí lọ́wọ́ tó ń kà. Títílayọ̀ wọlé. Ó wú kalẹ̀ bí ọ̀pọ̀lọ́ tó kú sínú omi. Moromúbọ̀ kí i, ṣùgbọ́n imú ló fi dá Moromúbọ̀ lóhùn. Moromúbọ̀ yí ojú sí ẹ̀gbẹ́ láti wò ó. Ó rí bó ti ń pa síọ̀ bí adìyẹ tí ẹ̀yìn fọ́mọ́ nínú. Ó ní ṣé kò sí nǹkan o Títílayọ̀? Títílayọ̀ ní ṣé mo bù ọ́ jẹ ni? Má bínú o, mo kàn rí i pé ìṣesí ẹ yàtọ̀, òní mo ṣe béèrè. Jọ̀ọ́, mo fẹ́ kí a jọ lọ tọ́jú yàrá Oyèdòkun ní òwúrọ̀ ọ̀la kí a tó lọ gbé Oyèdòkun wá sílé. Títílayọ̀ wo ọ̀nà ọ̀dọ̀ Moromúbọ̀. Ó fa ètè mọ́nú, ó mi orí, ó ní n ò lè ráàyè o. Kí ló dé? Ṣebí ìwọ ló sọ ní ọ̀sán òní pé yàrá náà nílò ìtọ́jú kí Oyèdòkun ó tó dé. Mo sọ bẹ́ẹ̀ ní tòótọ́, ṣùgbọ́n
ìlú ti yí báyìí, orin sì ti yí padà. Moromúbọ̀ ní àá kò yẹ kó rí bẹ́ẹ̀ o. Títílayọ̀ pariwo mọ́ Moromúbọ̀ pé kí ni kò yẹ kó rí bẹ́ẹ̀, bí a bá ní eégún baba ẹni yóò jó tí kò wá jó mọ́, sí alágbàá kan lè múni ni. Adé ti gún ní ìgbà kan rí, ìgbà tí adé ò sì gún mọ́ yìí, jẹ́ kí a gbà bẹ́ẹ̀ o. Má bínú o, ọ̀rọ̀ náà ò tí ì tó ìjà o. Ṣé mo ti wá bù ọ́ jẹ ni? Kò burú o, ṣé o lè júwe yàrá rẹ̀ fún mi? Bó bá ti di ọ̀la, kí o béèrè lọ́wọ́ àwọn ará inú ilé, wọn yóò júwe ibẹ̀ fún ọ. Ṣé mo ṣẹ̀ ọ́ ni Títílayọ̀? O ò tí ì ṣẹ̀ mí. Bí o bá ṣẹ̀ mí, o ò ní lẹ́nu àti béèrè bóyá o ṣẹ̀ mí tí wọn ò fi dá sẹ̀ríà fún ọ. Moromúbọ̀ wo Títílayọ̀ pẹ̀lú ìyanu àti ìjọnilójú. Ó ba ẹnu jẹ́, ó sì ń ka ìwé rẹ̀ lọ. Títílayọ̀ bẹ̀rẹ̀ sí ní da gbogbo inú ilé rú lálẹ́ ọjọ́ náà. Bẹ́ẹ̀ ló ń pòṣé bí obìnrin tí nǹkan bàjẹ́ mọ́ lára. Moromúbọ̀ tilẹ̀ sí bí ẹni pé òun rí rárá. Ṣé bí ahun bá dáná tó ní òun ní fúnni jẹ, ó yẹ kí ènìyàn náà lè fi àìjẹ tẹ́ ẹ lọ́rùn. Aago 7 òwúrọ̀ ọjọ́ kejì, òun ni Moromúbọ̀ ti lọ bá Bùkọ́lá tó sì sọ fún un pé kó júwe yàrá Oyèdòkun fún òun pé òun fẹ́ lọ tọ́jú yàrá náà kó tó di pé àwọn yóò lọ gbé Oyèdòkun. Bùkọ́lá ní kó fún òun ní ìṣẹ́jú díẹ̀ kí òun sáré gbá ilẹ̀ tí òun gbá tán kí àwọn lè jọ lọ tọ́jú yàrá náà. Moromúbọ̀ àti Bùkọ́lá wọ́n sì jọ wọ inú ilé lọ. Lẹ́yìn ìṣẹ́jú díẹ̀, òun ni àwọn méjèèjì jáde lọ tí wọ́n sì lọ gba kọ́kọ́rọ́ yàrá Oyèdòkun lọ́wọ́ Dámiláre. Lẹ́yìn tí wọ́n tọ́jú yàrá Oyèdòkun tán, àwọn méjèèjì wọ́n ń padà sí yàrá wọn. Òun ni Adéoyè pàdé wọn lọ́nà, ó ní mo ti béèrè rẹ Moromúbọ̀, wọ́n ní ìwọ àti Bùkọ́lá ẹ lọ tọ́jú yàrá Oyèdòkun. Moromúbọ̀ ní bẹ́ẹ̀ ni, o ṣeun, ẹ̀yin náà rẹ ni gbọ́ ti yín o. Àwọn méjèèjì ṣe àmín. Adéoyè ní mo ní kí n wá rán yín létí ni pé ṣé ẹ ò gbàgbé pé aago 11 òun ni a ó lọ gbé Oyèdòkun wálé. Bùkọ́lá ní a ò gbàgbé, bí a bá ti wẹ̀ tán kí a máa lọ. Adéoyè ní kò burú. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta wọ́n yíjú padà, wọ́n sì jọ jáde lọ. Ní ilé ìwòsàn, Oyèdòkun, Adéoyè, Mákindé àti Bùkọ́lá wọ́n ń jáde bọ̀ láti inú ilé ìwòsàn. Títílayọ̀ ò tẹ̀lé wọn. Ó ní òun ní ohun kan pàtàkì tí òun fẹ́ ṣe. Bí Oyèdòkun àti àwọn Adéoyè ti jáde síta, tí Oyèdòkun rí bí ìta ti kún fọ́fọ́ fún àwọn àgùnbánirọ̀ tí gbogbo wọn gbé àkọlé oríṣiríṣi lọ́wọ́ tó ń fi iṣẹ́ akọni tí Oyèdòkun ṣe hàn. Òní Oyèdòkun tún kùrú sẹ́kún. Gbogbo wọn gbọ́wọ́ sókè lẹ́ẹ̀kan náà, wọ́n sì bẹ́rí fún Oyèdòkun bí ológun. Oyèdòkun náà bẹ́rí fún wọn padà. Omi ń dà wàràwàrà lójú Oyèdòkun. Oyèdòkun rìn lọ sí ibì kan báyìí tí gbogbo àwọn àgùnbánirọ̀ tó dúró pitimú ti lè rí dáadáa. Bí Oyèdòkun ti dé ibẹ̀, òní gbogbo agbègbè dákẹ́ minimini. Oyèdòkun ní Yorùbá ní bí a bá péjọ ṣètọ́jú aláìsàn, bí a ti péjọ sìnkú aláìsí, aláìsàn kò ní lè kánjú lọ sí ọ̀run. Mo kí gbogbo yín pátápátá fún àdúró tì yín. Bí kò bá sí akitiyan gbogbo yín, bóyá wọn ò bá ti di ẹni àná. Ọlọ́run Olódùmarè yóò lọ́rọ̀ ẹ̀mí gbogbo yín. Bí òdòdó ìgbà ò bá gbó kì í bó lórí. Ọmọ aráyé wọn ò ní dá ẹ̀mí gbogbo yín légbodò. Mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ gbogbo yín pátápátá fún ìfẹ́ tí ẹ fi hàn sí mi. Mo sì rọ̀ yín pé kí ẹ má jẹ́ kí iná irú ìfẹ́ bẹ́ẹ̀ kó kú láwùjọ wa. Bí a bá lè ní ìfẹ́ ara wa bí èyí, ìwà ìbàjẹ́ yóò dínkù pátápátá láwùjọ wa. Torí bí a bá nífẹ̀ẹ́ aládùúgbò wa, a ò ní fẹ́ kí aburú kí ó ṣẹlẹ̀ sí wọn. Ìfẹ́ ló sọnù láwùjọ wa tí a fi ń lépa ẹ̀mí ara wa kiri. Ìfẹ́ ni ò sí tí a fi ń gbèrò aburú sí ọmọ làkejì wa. Bí gbogbo wa bá lè ní ìfẹ́ ara wa, àwùjọ wa yóò dára ju párádísè lọ. Mo dúpẹ́ púpọ̀ tí ọkọ̀ àwọn ọlọ́pàá mẹ́ta kan ń bá aré burúkú bọ̀ lọ́nà ọ̀dọ̀ wọn. Bí àwọn ọkọ̀ náà ti yọ lókèrè tí Oyèdòkun rí wọn, òun ló dákẹ́ ọ̀rọ̀ tó ń sọ lọ. Gbogbo àwọn àgùnbánirọ̀ tó wà ní iwájú rẹ̀, òun ló yí ojú padà sẹ́yìn láti wo àwọn ọlọ́pàá náà. Adéoyè wojú Oyèdòkun, ojú àwọn méjèèjì sì ṣe mẹ́rin. Adéoyè ní ìwọ òun ni wọ́n wá mú Oyèdòkun. Bí ọkọ̀ àwọn ọlọ́pàá náà ti dúró, òun ni àwọn ọlọ́pàá 6 kan sọ̀kalẹ̀ ní inú àwọn ọkọ̀ náà. Àwọn àgùnbánirọ̀ tó ti ń dúró níbẹ̀, wọ́n da ojú bo gbogbo wọn. Bí àwọn ọlọ́pàá náà ti rìn bọ̀ lọ́nà ibi tí Oyèdòkun wà ní iwájú, òun ni ọ̀gá àwọn ọlọ́pàá náà ń sọ kẹ́lẹ́kẹ́lẹ́ fún àwọn ọlọ́pàá tó kù báyìí pé yóò ṣòro fún wa láti mú Oyèdòkun kúrò ní ibi tí a wà yìí o. Bí a bá gbìyànjú rẹ̀, àwọn àgùnbánirọ̀ wọ̀nyí wọ́n lè yabò wá. Ẹ jẹ́ kí a dá bí ọgbọ́n kí a sì tún èrò wa pa.
bí wọ́n ti rìn lọ síwájú òní Adéoyè rọra sọ fún Oyèdòkun pé fọkànbalẹ̀ Oyèdòkun, mo ti rí ẹ̀rù lójú àwọn ọlọ́pàá wọ̀nyí, wọ́n ti mọ̀ pé àti mú ọ kúrò níbi tí a wà yìí kò ní ṣàì mú ìnira lọ́wọ́ pẹ̀lú bí a ti pọ̀ tó yìí. àwọn ọlọ́pàá náà dé iwájú, ṣùgbọ́n kàkà kí wọ́n yà sí ibi tí Oyèdòkun wà, inú ilé ìwòsàn òní wọ́n wọ̀ lọ. Oyèdòkun kọjú sí àwọn tó ń bá sọ̀rọ̀ tẹ́lẹ̀, ó ní, mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín, àjọṣe wa kò ní bàjẹ́ láṣẹ Olódùmarè. Oyèdòkun sọ̀kalẹ̀ ní ibi tó dúró sí. Bí ó ti ń sọ̀kalẹ̀, òní gbogbo àwọn agùnbánirọ̀ tó dúró ní iwájú rẹ̀ ni wọ́n bẹ̀rẹ̀ sí ní pàtẹ́wọ́ tó ń dún bí àrá. Oyèdòkun àti àwọn Adéoyè wọ́n wọnú ọkọ̀. Bí ọkọ̀ wọn ti síná tí àwọn agùnbánirọ̀ ń túká, òní àwọn ọlọ́pàá tó wọnú ilé lẹ́ẹ̀kan òní wọ́n jáde padà. Bẹ́ẹ̀ ni wọ́n ń wo Oyèdòkun kọ̀rọ̀ nínú ọkọ̀ bí ìgbà tí àṣà ń wo òròmọdìyẹ. Wọ́n ti rìn jìnnà díẹ̀ sí ọgbà ilé ìwòsàn náà kí Adéoyè tó ní, Oyèdòkun, ó ní láti fi gbogbo àgbègbè yìí sílẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀, torí àwọn ọlọ́pàá yìí wọn ò ní dẹ̀yìn lẹ́yìn rẹ̀ títí tí wọn yóò fi sìn ọ́ dé ọgbà ẹ̀wọ̀n. Oyèdòkun rẹ́rìn-ín, ó ní, ṣé ohun tí òun wí ni pé kí n fi ìlú yìí sílẹ̀ láì parí àgùnbánirọ̀ mi, kí gbogbo wàhálà mi àtìgbà yìí wá kó já sí asán? Èmi kọ́, ibi tó bá le òun là bọ́kùnrin tó bá yakin. Èkúté kọ́ ni yóò lé Ológìnní kúrò nínú ilé, ajá ò lè rí ṣe níbi òkú ọ̀bọ, ìjímèlè ò lè rí nǹkan ṣe fún àgbàdo tó wà nínú àká. Àwọn wọ̀nyí wọn ò lè rí mi gbéṣe. Adéoyè rẹ́rìn-ín, ó ní, bí ẹkùn bá ń yọ́rìn nínú igbó kì í kúkú ṣe torí ojo. Ológìnní tó sì sùn lọ rí, ọgbọ́n inú rẹ̀ ó kúkú pé gbèje. Tèmi tí mo ní kó fi ìlú yìí sílẹ̀ náà kúkú yé mi. Mo fẹ́ kó mọ̀ wípé ajá tó rẹ́kùn tó sá, irú ajá bẹ́ẹ̀ òun ló tún lè ṣọdẹ bó bá di àmọ́dún. Màjàmọ̀sá òun ni ìyá akin. Ẹni tó wà láyé tàbí ẹni tó wà lómìnira òun ni ìwé ẹ̀rí òun ló wúlò fún o. Oyèdòkun ní, kúrò nídìí ìdò Adéoyè, eégún kékeré ni mí, mo láyà bíi kìnìún. Adéoyè ní, eégún kékeré a máa láyà ní tòótọ́, ṣùgbọ́n ṣé o mọ̀ wípé ó ní ohun tí ó ń ki eégún kékeré láyà? Mákindé ní, kí lohun tó ń ki eégún kékeré láyà o jàre Adéoyè? Adéoyè ní, o ṣeun Mákindé, ohun tó jẹ́ kí eégún kékeré ó láyà kò ju wípé iṣẹ́ tirẹ̀ kò ju kó jó kó gbowó lọ kó sì jìjà pàṣán. Wọn ò dán oògùn wò lójú rẹ̀ rí bí eégún àgbà, kò ṣubú rí torí wípé kò jìnnà sílẹ̀ ẹlẹ̀. Bẹ́ẹ̀ ni kò sì sí ẹni tó dán rí, kò rí ìdojúkọ bí eégún ẹlẹ́rù rí. Ìdí tí eégún kékeré tó fi láyà nìyẹn. Mákindé ní, àgbà ò ní tán lórílẹ̀ o. Adéoyè ní, mo ró mú bọ̀, ó tilẹ̀ dá sí ọ̀rọ̀ yìí. Mo rọ̀ ọ́ kí o bá Oyèdòkun sọ̀rọ̀ kó tún èrò rẹ̀ pa. Wọn ò ní fi ẹ̀jẹ̀ wá ṣe tutù o. Gbogbo wọn ṣe àmín. Mo ró mú bọ̀ ní, o ṣeun Adéoyè, ẹnìkan kì í mọ ìwà ilẹ̀ kó tún kú níṣu. Gbogbo nǹkan òun ló sì lè yí padà, ṣùgbọ́n báyìí ni wọ́n ṣe nǹkan mi kò lè yí padà láéláé. Ọjọ́ ti pẹ́ tí mo ti mọ Oyèdòkun, tinú rẹ̀ ní í ṣe, mọ̀ wà fún oníwà, òun sì ní jẹ́ ọ̀rẹ́jọ̀rẹ́. Ẹ jẹ́ kí a fi sílẹ̀ kó tẹ́ ìfẹ́ inú rẹ̀, àdúrà òun ni kí a máa gbà fún un. Adéoyè ní, ohun tó máa ń sú mi lọ́rọ̀ ẹ̀yin ènìyàn náà nìyí, gbogbo nǹkan òun lè máa ń gbàdúrà fún. Mákindé ní, ṣé àdúrà ò wá dáa ni? N ò sọ wípé àdúrà ò dáa rárá o, ṣùgbọ́n kí ló dé tó jẹ́ wípé gbogbo nǹkan òun la máa ń fi kọ́ Ọlọ́run lọ́rùn? Ẹni tí ebi ń pa tó sì ní oúnjẹ tó lè sè nínú ilé, a máa gbàdúrà pé kí Ọlọ́run kí ó ṣe oúnjẹ náà fún òun dípò kó wọ ilé ìdáná lọ kó sì ṣe oúnjẹ náà. Ohun tó yẹ kí àwa fúnra wa ká gbé ìgbésẹ̀ lé lórí òun la máa ń sọ di ọ̀rọ̀ àdúrà. Ìgbìyànjú ẹ̀dá òun ni àdúrà máa ń gbà lé lórí. Gbogbo nǹkan kọ́ ni àdúrà lè ṣiṣẹ́ fún. Ẹni tó rí iṣẹ́ tí kò ṣe tó wá ń gbàdúrà pé kí Ọlọ́run pèsè fún òun, irú wọn ti gbàgbé pé kò sí òrìṣà tí gbé ọ̀lẹ. Ọlọ́run kì í ṣe onídàn. Ohun gbogbo òun ni àsìkò wà fún. Àsìkò àdúrà ọ̀tọ̀, àsìkò tó yẹ kí ẹ̀dá ó gbé ìgbésẹ̀ ọ̀tọ̀ ni. Àsìkò àdúrà kọ́ ni a wà yìí, àsìkò ìgbésẹ̀ ni. Oyèdòkun ní, ẹ yé gba ọ̀rọ̀ yìí bí igbá ọtí. Òkè Ìbàdàn ni mí, n ò ní ibì kan lọ. Adéoyè rọra wo Oyèdòkun, ó fi ẹ̀gbẹ́ ẹnu rẹ́rìn-ín, ó sì fi ọwọ́ ọ̀tún lé Oyèdòkun ní èjìká, ó ní, kò burú Oyèdòkun, mo wà lẹ́yìn rẹ bí ike. Oyèdòkun àti Móròmúbọ̀ ló jọ wà ní yàrá Oyèdòkun. Ohun tí Oyèdòkun kọ́kọ́ ṣàkíyèsí ni pé kò sí ẹrù Móròmúbọ̀ ní yàrá náà. Oyèdòkun ní, ẹrù rẹ̀ ńkọ́ Móròmúbọ̀? Móròmúbọ̀ ní,
ọ̀dọ̀ Títílayọ̀ ò ní àwọn ẹrù mi wà torí ọ̀dọ̀ rẹ̀ ni mo dé sí. Nígbà tí kìí ṣe wípé n ò ní yàrá, mo ronú bọ̀ ni mo tilẹ̀ ti fẹ́rẹ̀ kó ẹrù náà tán lọ́dọ̀ rẹ̀ báyìí. Àárọ̀ yìí náà ni mo kó díẹ̀ nínú ẹrù náà lọ sí ilé tí mo gbà. N ó sì kó èyí tó kù ní ìrọ̀lẹ́ òní. Ìwọ gba ilé, kí ló ṣẹlẹ̀ sí yàrá ọ̀dọ̀ mi tí o fi lọ gba ilé sí ibòmíràn? Mo ronú bọ̀ ni ọ̀rọ̀ rẹ yé mi Oyèdòkun, ṣùgbọ́n mo fẹ́ kó mọ̀ wípé a ò tí ì fẹ́ ara wa, kò sì buyì fún mi bí a bá jọ ń gbé láì tí ì fi ara sílé. Oyèdòkun wo Moròmúbọ̀ títí, ó bá ìdí lọlẹ̀ lórí ibùsùn. Moròmúbọ̀ sì jókòó tì í lórí ibùsùn. Ó ní, n ò fẹ́ kí o fi ọ̀rọ̀ náà ṣe ìbínú Oyèdòkun. Mo fẹ́ kó o mọ̀ wípé ohun gbogbo òun ni àsìkò wà fún. Bí ohun tí mo ṣe bá bí ọ nínú, mo bẹ̀ ọ́ kó o foríjì mí. Oyèdòkun tún wo Moròmúbọ̀, ó fi ọwọ́ ọ̀tún kó o mára, ó sì sọ pé òun ò bínú sí i. Ó ní, níbo wá ni ilé náà wà báyìí? Ilé náà ò jìnnà ju ìrìn ìṣẹ́jú 5 lọ sí ibi tí a wà yìí. Jẹ́ kí n bẹ́ ẹ dáná kó o jẹun ná. Lẹ́yìn tí o bá jẹun tán, kí o wá lọ mọ ibẹ̀. Bí Moròmúbọ̀ ti wọ yàrá ìdáná lọ, òun ni ẹnìkan bẹ̀rẹ̀ sí ní kan ilẹ̀kùn. Oyèdòkun ní, ẹ wọlé o, n ò tilẹ̀kùn. Adéoyè wọlé. Oyèdòkun ní, ìwọ ni Adéoyè? Èmi ni. Mo gba ìpè pàjáwìrì kan láìpẹ́ yìí. Ó rẹ màámi díẹ̀. Mo ní láti lọ sí ilé ní kùtùkùtù òwúrọ̀ ọ̀la. Mo ti bá aṣojú àjọ àgùnbánirọ̀ tó wà ní ọ̀dọ̀ wa sọ̀rọ̀. Wọ́n sì ti fún mi ní ààyè láti lọ. Ìyẹn ni mo ní kí n wá fi tó ọ létí kí n tó lọ. Kò burú. Olódùmarè yóò fún màmá ní àlàáfíà. Adéoyè ní, àmín. Bá mi kí wọn dáadáa o. Bí o bá sì ti délé, ó ní kí o pè mí. Adéoyè ní, kò burú, o ṣeun. Adéoyè ti ń jáde lọ kó tó tún dúró lẹ́nu ọ̀nà. Ó yí ojú padà sí Oyèdòkun. Ó ní, má gbàgbé gbogbo ohun tí mo bá ọ sọ o Oyèdòkun. Ìfúnra rẹ ó ní láti pọ̀ ní àsìkò yìí. Bí wọ́n bá sì ṣe bẹ́ẹ̀ tí wọ́n wá mú ọ, má ṣe àyà gbàǹgbà pé kò sí ohun tí wọ́n lè ṣe fún ọ o. Bí wọ́n bá fi lè ráàyè mú ọ dé ọ̀dọ̀ wọn, ewu ńlá ni o. Oyèdòkun rẹ́rìn-ín. Ó ní, kí ló dé tí òun ká òwú àkàsẹ́yìn Adéoyè? Kò burú, mo gbọ́ gbogbo ohun tó wí. Ṣáà ṣètọ́jú màmá dáadáa, àtúnrí wa yóò kù. Adéoyè ní, àmín. Adéoyè jáde lọ, ó sì pa ilẹ̀kùn dé. Oyèdòkun wo ẹnu ọ̀nà róró. Ó rọra rẹ́rìn-ín, ó sì minu. Aago 10 òwúrọ̀ ọjọ́ kejì, òní ọkọ̀ àwọn ọlọ́pàá dédé dúró ní iwájú ilé Títílayọ̀. Àwọn ọlọ́pàá 5 kan sọ̀ nínú ọkọ̀ náà, wọ́n sì wọ inú ilé Títílayọ̀ lọ. Dámiláre já wọ inú ilé Oyèdòkun. Ẹ̀rù bà Oyèdòkun lórí ibùsùn tó wà. Ẹsẹ̀kẹsẹ̀ òun ló fò dìde, tó sì ń bi Dámiláre léèrè ohun tó ń lé e. Moròmúbọ̀ náà sá jáde láti yàrá ìdáná. Dámiláre ń mí túpetúpe bí olókè ilẹ̀. Ó ní, àwọn ọlọ́pàá ní Oyèdòkun. Wọ́n ti ń yẹ yàrá Títílayọ̀ wò báyìí. Ó dájú wípé bí wọ́n bá ti kúrò níbẹ̀, ọ̀dọ̀ rẹ òun ni wọ́n ń bọ̀. Jẹ́ kí a tètè máa sá lọ. Ẹsẹ̀kẹsẹ̀ òun ni Oyèdòkun rántí wípé òun mú ìbọn wọ yàrá Títílayọ̀ lálẹ́ ọjọ́ tí wọ́n ṣe ìkọlù sí Títílayọ̀ kí ó tó di wípé òun dákú. Òógùn akọ bò ó lẹ́sẹ̀kẹsẹ̀. Ó mọ̀ pé ó ṣeé ṣe kí àwọn ọlọ́pàá bá ìbọn náà ní yàrá Títílayọ̀. Bí ó ti ní kí òun dìde, òun ló gbọ́ tí ẹnìkan kan ilẹ̀kùn yàrá rẹ̀. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta bẹ̀rẹ̀ sí ní wo ẹnu ọ̀nà róróró. Òógùn sì bẹ̀rẹ̀ sí ní sun lára Oyèdòkun àti Dámiláre bí ìṣẹ̀lẹ̀ rú. Òógùn sì bẹ̀rẹ̀ sí ní sun lára Dámiláre àti Oyèdòkun bí ìṣẹ̀lẹ̀ rú. Àwọn wo ló ń kanlẹ̀kùn? Kí ni ó ṣẹlẹ̀ sí Oyèdòkun báyìí? Ǹjẹ́ Oyèdòkun ǹjẹ́ kò ní máa tinú ọ̀ràn kan bọ́ sínú òmíì báyìí? Ẹ wò mí, ìwé náà ṣẹ̀ṣẹ̀ ń débi tó lápẹẹrẹ ni. Ẹ tí ì rí nǹkan kan torí mo ṣẹ̀ṣẹ̀ ń tọwọ́ bàpò ní, kódà wọn ò tí ì mẹ́yẹ. Ibi ni mo ti máa ṣẹnu dédé síbí fún tòní. Bó bá wu Ọlọ́run Olódùmarè, a tún máa pàdé láìpẹ́ tá a máa tẹ̀síwájú. Abíọ́dún lèmi ń jẹ́, bàbá mi òun ló ń Jọláwuyì. Ẹ má gbàgbé láti subscribe sí YouTube channel mi. Ṣekúṣẹ́ òní mórí iṣẹ́ yá. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ mi pátápátá. Lágbára Ọlọ́run Olódùmarè, àní gbúròó aburú síra wa o. Ó dìgbà kan náà.